gbogbo ẹ̀yin tó jẹ́ pé primary 4 primary 5 làwọn parents ti ní kẹ́ ṣe common entrance tẹ́ ti wọ secondary school tẹ́ ń jẹ́ káwọn parents ti wá máa fojú olódo ká máa fi wo àwa ss2 náà lẹ ti ṣe wáyé ẹ ti gbọ̀nà yunifásitì kọ́ọ̀sì ọdún 4 lánàá ọdún 3 ẹ ti parí ẹ̀. Mo ní kí n bèèrè lọ́wọ́ yín pé ṣé ẹ ti padà ṣe ibi tẹ́ ń kánjú lọ ṣé ẹ ti débẹ̀ ẹ ti débẹ̀ àtẹ̀yìn tó máa pe assembly ní 7:30 tẹ́ ẹ máa ṣe high service òṣì tẹ́ ẹ máa dé school ní 7 o'clock to 7 èèyàn mọ́ tẹ́ ẹ̀ ní iṣẹ́ tẹ́ ẹ fẹ́ ṣe ń lé tẹ́ ẹ máa jẹ́ kó máa torí ẹ̀ máa nà wá l'assembly pé late comer tí ẹ máa nà wá nà fẹ́ kú àtẹ̀yìn tẹ́ ń claim náà pé ẹ mọ̀wé tẹ́ ń claim pé ẹ mọ̀wé wọ́n á fún wa ní iṣẹ́ 40 minutes pam ẹ ti parí láàrin 15 minutes ẹ wá mú èjìká olóyè burúkú tọ́lọ́ máa bá mi yẹ gímọ́ ẹ méjìká ẹ máa fọ́ block ká máa lọ jí yín wò mo ní kí n bèrè pé ẹ̀yin ni gọ́vùnà central bank nísìn abẹ́ ti padà di president gbogbo eré burúkú tẹ̀ sáńjọ yẹn nàìjíríà ló slowing down á padà bá yín lọ́nà nàìjíríà slowing down economy slowing down nation slowing down everything slowing down á wá padà bá yín it's not a balanced equation nonsense runners.